Àyànná mi kọ́ àbọ̀kọ́ yàwòrán àbí ọ̀gbọ́n ni. Àyànná kó kéjì jèrò òmùkẹ́ yàwòrán yé kọ́ bàtí pàpà lòdò. Ìyẹn ní ṣe lọ́bẹ̀ ọkọ̀ yàmù kẹ̀kẹ́ lókẹ́ àbí ọ̀gbọ́n ni. Yàwó iyo ọ̀fẹ́ mu o. Nígbà tí mo sọ ọ̀gá, iṣẹ́ síkèlì kìí ṣe iṣẹ́ tí èèyàn mojú bọ̀ lọ́wọ́ sí. Ẹ jẹ́ kékeré o. Torí ńgbà tí bàbá tèmi ń bẹ láyé kó tó di kó fi tẹ̀lé lọ́wọ́, ọkàn jẹ́ pé èmi ọ̀kan ní ẹ̀mí pé ká máa ṣe wàhálà ni. Àmọ́ ilé ẹni pé pàtí mo ti dé abúlé ní iṣẹ́ mi kọ̀wé yìí. Àfẹ́ tí nǹkan bá fẹ́ ṣiṣẹ́ fún lókun. Ọlọ́run ti pèsè níbẹ̀. Òun náà ló jẹ́ kí irú yín báyìí ọmọ bá mi rìn. Torí ìdí iṣẹ́ láti mọ ìrọ̀lẹ́. Èèyàn gidi ni ẹ́. Lọ́jà fún yín. Ó nu ọ̀rọ̀ ti 92 nígbà tí ọ̀jẹ̀ríkè ń bẹ láyé. Ẹ máa kú ìjókòó. Ọ̀sùnkẹ́ yìí. Àfáfì ló. Eégún tọ́bìrì. Eégún tọ́bìrì. Ìjọ mẹ́ta. Ìjọ kan mọ̀ sí. Ẹ máa ń gbádùn. Àjọ abẹ́ ṣe. Àkùkù ní ikú báyìí. Kókó mi tí mo ní ọba àwọn ọdí ọdí mọ̀ bí. Báwọn. Ọ̀jẹ̀ ń bọ̀ ọ̀sìn kan jẹ́ ti péré kan. Fẹ́lẹ̀kẹ́ tilẹ̀. Yóò dáa fún ọ. Bóòlù ti. Ẹ̀mọ̀ ń dá pọ̀. Àjàyẹ ẹlẹ́mù mi ló máa ń dá. Ẹ̀mú àjàyè. Ẹ̀mù rẹ̀. Mo jẹ́rìí ẹ̀. Sọ́ọ́rí ọjọ́ mo kàn jẹ́ kan. Ẹ̀mù tí mo gbé fún yín ní olùjẹta. Ọkà màmá. So nígbà tí tọ́mìlà méjì mú mú mẹ́. Wàhálà orí mi délé. Ọlọ́run mi ti rẹ̀ pọ̀ pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dá. Ọlọ́run fi iṣẹ́ àwùtọ̀ wá ni. Òun lè bí sì máa fi yín pé ákà. Ibi tájà bá ti tọ́ òkú ẹni múlẹ̀. Kòkó rẹ̀. Mo ti bá àwọn àbí. Mo ti bọ́ ọ̀hún. Bó wà ní èdè onímọ̀ ẹ̀. Ṣé mo rẹ̀? Tí àná ló kúrò wá. Níjó wọ́n ṣàìsàn sí ilé ìwọ́n náà wà máa bá a tó. Ó fi mí láàrú yá tó yẹ o. Ayé ti tẹ́ láti mọ́. Ayé ti tọ́ ibi ọ̀gbọ́n kọ́tẹ́ máa ń ṣe sí i o. Ayé ti tọ́ láti mọ́. Kí ló wí? Ẹ̀jẹ̀ ìjà àrùjọ fún mi ṣé ká ló kọ́ tó ṣẹlẹ̀. Tó fà ń tó kò lọ́jà lè dùn. Ṣé ń gbọ́ òfò tí bá mi sọ lẹ́nu? Àná rẹ̀ kú kọ́ kọ́tù kalẹ̀ ká máa mẹ́wọ̀n tó. Àná tèmi kú. Ọwọ́ tí àríyá bẹ̀rẹ̀ nu. Àríyá ti bẹ̀rẹ̀ nù. Àríyá olóògbé. Ìdú rẹ̀ nù. Òkú rẹ̀ ló pẹ̀ lẹ́kú. Ẹ wá ń bí. Òkú rẹ̀ ló pẹ̀ kú. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sí. Ṣé wá gbọ́ kó tó ṣẹlẹ̀ sí? Kó tó ń fò wọn lára ń gbé ní pé wọ́n náà máa ra màálù. Wọ́n dẹ̀ máa ra léèsì. Gbogbo oríṣiríṣi nǹkan làwọn ẹ̀gbọ́n ẹ̀ ti rà. Ó dẹ̀ wá gbọ́ pé ẹ̀yin kan lòun àwọn tó máa gbọ́ kan tó máa rà lọ́wọ́ yìí. Kan tó ń wá gan-an nìyẹn tó jẹ́ pé ó ń fò wọn nípe o. Ṣé wàá mọ. Kò burú. Wọ́n ní bí bàbá bá kú. Bàbá ní ikú. Ẹjọ́ kan máa ṣe màájì. Àríyá bẹ̀rẹ̀ náà ni. Èyí tó ọ̀rọ̀ yìí ti kó lọ́rẹ̀. Mo jẹ́ kí mo sọ fún ẹ nígbà tó. Ẹjọ́kò, ẹ máa ṣe màájì yẹn. Ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀. Bí mo sọ fún ọ. Wájòkó. Àríyá ti bẹ̀rẹ̀ nù. Ṣé náà lọ́wọ́ àtúnkún sí? Ó tó ẹ̀yìn èèyàn ṣàlàyé. Yọ̀dà fún ọ̀rẹ́ mi. Ọlọ́run ní dájú ẹ̀ láàbò. Àmì o. Torí mi tó ń wò yìí, láàrin ìlú ní ìkọ̀sẹ́ni tí ọ̀ma wa. Òótọ́ iṣẹ́ síkèlì mò ń ṣe. Mo sì fi ra mo ti fi ń ṣe nǹkan rí. Òun náà lọ́jọ́ kí n sọ pé àkàmọ́ tẹ́lù rẹ̀ gbé kódà bó òbí kúta wọn bí yẹn ní bẹ́ẹ̀ mú jù. Kò tiẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀. Bàbá tó wá kú yìí, ọlọ́run ní dọ́lẹ́gbẹ̀ẹ́. Kí lọ́lọ́rọ̀ ìpínlẹ̀ kí ra? Gbogbo àwọn ẹ̀gbọ́n mi, àyè tó wà ní Port Harcourt, ó ti ra màálùú wá. Èyí tó wà lẹ́kọ̀ọ́, ó ti ra màálùú wá. Léèsì àpò kan lọ̀pá tó mú ìdẹ̀ tí ra gbogbo nǹkan tèmi. Èmi nìkan ló kù báyìí ní ìsìn. Ẹni sí ọ. Bàbá. Kí ni bẹ́ẹ̀ ṣé mo fẹ́ fowó ṣe? What's the money? Money is no problem. It's no problem at all. Now, ọ̀rẹ́ mi, wọ́n fẹ́ ṣe tuntun. Gbogbo àwọn láti orí bàbá rẹ, ìyá rẹ, ẹ̀gbọ́n rẹ ló ti kọ́tà gbọ́dé. Bàbá ti kú, ìyá ló kù. Ìyá ló kù. Ẹ̀gbọ́n rẹ ọkùnrin ńkọ́? Ó wà ní. Àti kìnnì àti kejì àtàjàdì. Àti ẹ̀gbọ́n rẹ obìnrin. Lábẹ́ ọlọ́run. Gbogbo aṣọ tí wọ́n lò, mo gbé. Màálù mélòó ni àǹtí rẹ̀ láwà? 3 ni. Sí ọ. Ọmọ ilé, ẹ̀gbọ́n ilé, àbúrò ilé, ìyàwó ilé, àwọn ọ̀sọ́wẹ́rẹ́ ilé, ará àdúgbò, àwọn ọ̀rẹ́ mi. Àwa èmi gángan fún ara mi, ìwọ fún ara rẹ, ọ̀rẹ́ rẹ tó ti ọ̀ wá. Olóòtú pa màálù. Màálù mẹ́wàá tó. Mẹ́wàá ti pọ̀ jù. Ẹjẹ́ ra bíi 10 mẹ́wàá. Mẹ́wàá ti ọ dáa. Kẹ́wọ̀n ẹgbẹ́ ìwọ̀n wọ́n ti wọ́n jẹun. Ẹ ṣeun o, ẹ
ṣe mọ́. Ó ní màálù tán pa àbó ti gbàgbé. Wọ́n tẹ̀lé gbọ́ màálù tán pa àbó mi nígbà tí mo jẹ́ màálù tán pa ńgbà náà. Ti bá fi ò jẹ bẹ́ẹ̀. Arábìnrin kí ni mo fẹ́ para mi ni. Kí ni mo tún fẹ́ fọwọ́ tẹ́lẹ̀ èdè tí mi ò bá náwó sí ẹ lórí ọjọ́. Ìrọ́bọ̀ náà tó wọ́ wù. Yọ̀dà kò owó lójú máa ti. Èrò owó tẹ̀ mọ́kọ́ tó fẹ́. Mọ̀ lọlé sọ fún àwọn bọ̀dá àtàkùn àtàwọn àti ẹ̀ kò ní èmi ń kọ́ o kí wọ́n pa gbogbo ilẹ̀ kò lè mọ́ o. Bẹ́ẹ̀ la fẹ́ lò ibi tí a tó gbàgede lókè níbi tí ilẹ̀ ti tẹ́jú torí oríṣiríṣi ìlú 6 kan fẹ́ pè. 6. Alágùdá ìjọ ọ̀wà sọ ọmọ bísíkò òjò màmá mi má bá mi rí èmi gbá bísíkò ní bẹ́ẹ̀ mi má bá mi rí gbá bísíkò áfì bísíkò. Ọlájọ. Mo fẹ́ kí ẹ jẹ́ anybody náà bẹ́ẹ̀ yẹn. Ìyá mi fẹ́ ọmọdé tó lè tàbájọ báyìí. Máa wù ẹ́. Ọkọ̀ ìyá òbúrú àwa náà ń lọ. Àti gbọ́, a máa retí yín o. A máa retí lókùtà máa retí. Àwa náà ń bọ̀ gbogbo alájọ wá ọgbọ́n bí. Ó ní problem. Bàbá lórí alájọ. Ṣé kí n fọ lọ́wọ́ díẹ̀ lọ́wọ́ ni? Yá máa lọ. Ẹ mọ̀ lọ. Ẹ yẹ ká máa lọ. A máa retí yín o. Ẹ náà gbọ́ ẹ kú ìjókòó o. Ẹ náà gbọ́ ní o. A máa retí yín o. Ọya lójú ẹ̀ nù. Lọ́lé wọn. Àdájọ́ òkú. Àjọ máa pàdé. Wọ́n bá jẹ́ pé owó ṣe jájá lọ́wọ́ rẹ̀ díẹ̀. Obì ni mo kúrò ní sílẹ̀ àgùntà. Bẹ́ẹ̀ bá ti dé, mo wà owó díẹ̀ fún ọ tí owó lè fara. Ó tẹ̀ kí mọ̀ ó ní màrún tí ní ṣe mí. Ẹnu ló lò fún. Sọ̀tàn lọ pé ó ní màrún tí ní ṣe mí. Ó dáhùn èyí ní kọ́mọ̀ lápò. Àmọ́ gbogbo ojú mo ní mo ṣe ìwé. Mi náà wà ní ilé ọgbọ́n bí. Àwọn ènìyàn ní ọwọ́ ọ̀rọ̀lẹ́. Ọ̀pàbí. Àjẹgọ́. Ìgbàmù bí orò. Mọ́gánná. Mọ́gánná arólò. Nípa ti ọ̀rọ̀ tèyí à ń wí, wọ́n bọ̀ yàn lójú àjòkò. Ní tí gbogbo bá fẹ́ jẹ, wọ́n gbọ́. Kò sí ẹ̀mú kẹta bá já síbi tí mo wí ní ọkọ̀ ọmọ ní tèmi náà ní gbọ́dọ̀ fún ọ̀dọ̀ rẹ̀ ọgbọ́n bí. Ọ̀dà wo. Agbábí àká. Ọ̀dà kò búrọ́ àmọ́ níra. Bọ́bá ṣe jẹ́ ní ìjẹ̀kọ́ ọmọ gbọ́sọ̀gbọ́. Mọ́ bí ọjà rẹ̀. Mọ́ bínú dàda. Bọ́ sí ọjà. Mọ́gánná. Ìwọ ò ní bínú ni. Ẹ̀kùnrin kùlà bá jayé. Oyè owí na. Ìgbẹ̀gbẹ́ rẹ̀ di tíráfù. Mo ní kí n máa bó náà jayé. Wọ́n wá lóhùn lápẹ̀lú ẹ̀sọ́. Wọ́n wá lóhùn lásọ tó wọ́n wọ̀ mo bá ní ọkà sọ ẹ̀gbẹ́ wọ̀. Bí bàbá bá kú. Bàbá ní kùkù tiẹ̀. Bàbá ò tẹ̀ sí kú. Ọmọ ni ó sì wà. Wá èyí ni mi ló tí máa dùn mí. Ọmọ ìgbẹ́nu pẹ̀gbẹ́ mi mọ́. Wá ọ̀rẹ́ lẹ́bi jẹ́ fẹ́ gbọ́ rẹ̀. Okùn sẹ́. Mọ́gánná. Àwọn èèbó sọ̀rọ̀ ó pòwe. Bó ló ti pa ọjọ́. Ó ní one correspondent each one person he must interviewed. Kí ni kò bẹ̀ yún náà? When Kayasa each one person he must interviewed. Àmọ́ bọ́. Bọ̀dá wọ́n ní what is correspondent mark is no affair. Ọ̀pọ̀ hàn when it's prohibited. Yóò jọ ẹ̀gbẹ́ rẹ̀ burúkú. Ọ̀pọ̀ ọ̀nù kì í ṣe lórí. Kì í ṣe lórí ẹ̀gbẹ́ rẹ̀. Ọ̀dà o, ìtumọ̀ àti èyí tẹ̀sí sọ sí pé ẹni tá a bá bí ire dandan ni kó hùwà re. Wọ́n bí ẹ̀gbọ́n rẹ̀ re, ó sì hùwà re. Wọ́n bá wá wù ọ́, bàtà sẹ́gbọ́n rẹ̀ bọ́ọ̀lẹ̀ báyìí kọ́ kẹsẹ̀ bọ́. Ó bá wù ẹ̀kọ́ báyìí. Ọ̀rọ̀ ọ̀bẹ tí mo fẹ́ bọ́ sọ. Àná mi kú. Àmẹ́mú congratulation. Ìyá ìdí ọ ni. Ẹ mú ṣẹlẹ̀ ní olùdílé yìí o. ọ̀rẹ́ wa fẹ́ mú ta. Ìdí òkùnkùn ọmọ ẹ̀rọ. Mọ́gánná àró. Gẹ́gẹ́ ní wa mọ́gánná. Wọ́n ní ọlọ́mọ mọ́ wájú. Wọ́n wà lẹ́ tí ó mú wa lọ. Ìsọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ ẹ̀ kúkọ́ o. Ẹni ọkọ ẹ̀ bá ti kú. Ìsọ̀rọ̀ ẹni tí àná rẹ̀ kúkọ́ o. Àná mi kó ti bàálẹ̀ ìdó mọ̀ lọ́wọ́ o. Ìyàwó mi ní òmù mi ò Mọ́gánná pọ́ sí. Ẹ̀mú ni o gbé. Mọ́gánná. Ó ti bà mí lé àná mi lọ́wọ́ o. Ẹ̀mú lè mí retí. Kìí ṣe pé mo lè sòkú. Àmọ́ wọ́n ní bọ́lá òótọ́ ọ̀bà sílé. Ká lè jọ yẹra. Èwo ló lóòótọ́. Ọ̀rẹ́ dénú. Ọ̀fẹ́ mọ̀ jẹ́. Wà á sọ̀rọ̀ àkànṣọ̀rọ̀ ìyàwó. Ẹ̀mú la ní o gbé lẹ̀. Ìyàwó láì jẹ́ Àpò bọ́ọ̀lù. ọ̀nà tiẹ̀ tí mi mọ́gánná mọ̀ Àbí pọ̀. báyìí hàn. Owó. Pípọ̀ fẹ́ ká máa bọ̀ ọ̀kawó. Kó wá àbọ̀ ọ̀ka yé tó bàjẹ́. Àbí kò sí dá ìsànà. Kò sówó. Nígbà tí ìyàwó mi wá tó bá ṣe pẹ̀mbẹ̀ lẹ́nu ìfọ́nẹ́, ó ní màálù ló wọ́n rà. Aṣọ léèsì tí wọ́n mú tí wọ́n ètò kú, ọdọ́gọ́rùn-ún náírà ìgbẹ̀gbẹ̀ rẹ̀. Ìlú náà lọ dáa. Tọ́wọ́ afọ́nu fún bóòlù ti fẹ́ rin ọ̀rọ̀ ara rẹ̀. Yóò dáa fún ọ. Wọ́n ní bẹ́ẹ̀ náà làá bí ni. Orí mo wo bí Méjì ẹ̀ wá. mo wo bí tí ó tẹ̀ lára rẹ̀ kò tí. Ìjákulẹ̀ tí kọ́lé bá ti sí la tẹ́lẹ̀. Bí gbogbo ara rẹ̀ lọ fẹ́ sẹ́ni mò. Àníyá ti kọ́lé bá ti sí la. Bàbá wa òyìnbó sọ̀rọ̀ pòwe. Ó ní one friend tẹ̀, another friend tẹ̀.
kí ni tí wọ́n pẹ́ntẹ́. Bójú bá ti lòjú tí o. Ní pẹ́ntẹ́. You know say for song if the face is calling you is calling me. Ìgbà àwọn àgbẹ̀ náà If face pushing you is pushing me. Ọgbọ́n bẹ dáadáa. Ọ̀pọ̀ lọ ní ọlọ́run yẹ́yìn ní ìfẹ̀yìn pamọ́. Kí ni kí pamọ́? Kí ni ìfẹ̀yìn pamọ́? Pé ẹ̀yin ọba aláyé ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọ́ jẹ ṣùgbọ́n ẹ̀ kàn fọ́ dànù. Ọ̀pọ̀lọ́ sì fẹ́ lọ́mọ láyé. Aláàgbà yẹ́yìn ní ìfẹ̀yìn pamọ́. Torí kí ni ìfẹ̀yìn pamọ́? Orí ẹ̀yin ọba aláyé ni. Ògògó yẹ́yìn. Gbogbo ilé ìsọ̀ ń dọ̀nà ẹ̀mí ni gbé wájà rí. Àkúrẹ́ ọdún mẹ́ta àkúrẹ́ ọdún mẹ́ta tó ní ìṣúwò lè tùjà bá ní ẹ̀. Kò ìdí wọn fẹ́ kẹ́lẹ́ fún mi nù. Tó o bá pọ̀ tó o bẹ̀ sọ. Ṣé wọ́n dẹ̀ gbọ́? Jálọ wo tó bá jẹ́ pé bá ní èmi náà wà ìwà kọ̀púrẹ́tì. Tọ́ọ̀mù tó bá kọ̀púrẹ́tì. Ìwà kọ̀púrẹ́tì. Wọ́n náà wà nínú ìwòjá lọ. Kọ̀púrẹ́tì wọ́n. Ojú ìdí yìí o. Bí gbogbo ẹ̀ bá bọ́ sí. Àkọ́tí ẹ̀ tó gbogbo tó wá ti kọ́. Lágbára náà ó gbúrò mi kọ́. Fẹ́múlẹ̀ o. Jálọ ó gbúrò wà gbọ́. Àlàyé bàbá. Àlàyé bàbá. Orílẹ̀ yìí o. Láìlá. Àdára. Ọlọ́run ká rẹ̀ tí ó ṣojú ẹni tí ó tẹ̀ yẹ ẹni. Bọ́lá fún ọmọdé yìí. Láìlá. Wọ́n. Ẹ káre. Ọ̀tọ̀ inú ọ̀tọ̀ pẹ́. Ayò. Sáà pé táwọn wá pẹ̀lú ara wọn bẹ́ẹ̀ kò dáa. Bẹ́ẹ̀ni. Adúpẹ́tọ̀ gbẹ̀yìn ẹgbẹ́ rẹ̀. Òdúpẹ́ lọ́dọ̀ lọ. Ọmọ náà sì gbẹ̀yìn tàwọn náà. Àmì tẹ náà da. Ǹjẹ́ Dúpẹ́ ti dé láti Èkó náà? Kékeré nù. Ọmọdé yìí kí lè pè ní ọkùnrin ti sùn. Onílé mọ́mọ́dé o. Introduction. Onílé mọ́mọ́dé tó wọlé o. Tánú o. Àpẹẹlẹ o. Tánú o. Adúpẹ́ bàbá. Ẹ kú lé. Ẹlẹ́ ní o. Mo ti lọ sọ́dọ̀ ìdílé. Ẹlẹ́ ní o. Wọ́n ti yàrá òkè. Gbogbo àwọn kan bí. Kí ló dé? Ẹ̀dá ẹ̀dá láti bo ọgọ́rùn-ún. Àmọ́ àwọn eléyìí. Ẹlẹ́ ní o. Ẹlẹ́ o. Mo rò pé ẹ̀ mà wá o. Bẹ́ẹ̀ pé èmi ò Ẹni tẹ́ ń wò ó. Ayò ẹ wá fìdí lé. Láti sánmọ̀ keje ló ti wá. Eléyìí. Láti sánmọ̀ keje. Sámà keje. Sánmọ̀ keje ló ti wá. Ẹni tẹ́ ń wò yìí. Ọlẹ́nìkan mi hìn nínú ilé yín ní ìlànà. Olómi hìn. Ẹgbẹ́ mi ni. Àbí ẹ mọ̀ wá rí? Ṣé ẹ mọ̀ mi rí? Ẹ mọ̀ náà rí? Ọlẹ́nìkan mi hìn. Ẹgbẹ́ mi ni. Nígbà tí wọ́n lọ. Ó nígbà tó wá ní hìn. Òun rẹ̀ jọ pàdé. Níbẹ̀ ni òbòdì ọ̀run. Sánmọ̀ keje. Ṣé ẹgbẹ́ mi ṣàkójókòó iná? Sánmọ̀ keje ló ti wá. Bàbá ayé tó kú lọ́rọ̀ sí i. Láti sánmọ̀ kẹta ló ti wá kọ̀ nẹ́ẹ̀sì tèmi. Sánmọ̀ kẹta lè fi ilẹ̀ yìí wà. Òòyì sánmọ̀ keje ní gbé. Láti sánmọ̀ keje ni ló ti wá bá ní sánmọ̀ kẹta. Sọ́gbọ́n. Nígbà tó wá bá mi sánmọ̀ kẹta, lórí mi tí mo wà sánmọ̀ kẹta, kò pé dé ara yìí. Ṣé ń gbọ́ ó ní ẹ̀sìn mi o? Ó ní ẹ̀sìn mi o. Bàbá yín fẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Ó fẹ́ mọ̀ jíṣẹ́ bàbá yín o. Ẹ̀gbọ́n mi fẹ́ sọ̀rọ̀ wá. Ó ní gbogbo, ó ní bàbá yín sọ pé orí yín ò pé. Ṣé gbogbo wa? Orí yín ò pé. Ṣé gbogbo wa? Wà ní abílé bàbá yín náà. Èmi ni. Olórí yín ò pé. Olóhùn kú tán ọlọ́wọ́ pariwo ọ̀fẹ́ sòkú ọ̀fẹ́ dáná ọ̀fẹ́ sọgbẹ́ wà. Ó ní rárá o onírú rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ o pé kínú ó ní bẹ́ẹ̀ báyìí dáná ó ní gbogbo yín rẹ̀ tẹ̀lé òun o ó ní bẹ́ẹ̀ bá roka ó ní gbogbo yín ò ní dúró jẹ kàdúrà o ó ní ẹ̀ gbọ́dọ̀ pariwo
olórí ìwọ̀n pariwo àgbọ̀dọ̀ pariwo àbá àgbọ̀dọ̀ dá yín lórí ìwọ̀n pariwo. ó ní ẹ̀ àwọn sọ̀kú bí òun bàbá wà ní àwọn sọ̀kú bàbá wà ní ó ní ẹ má lùlù mọ́ ọkọ mọ̀ mi ẹ̀sẹ̀ ọkọ mọ̀ mi kẹfẹ́ ọlọ́run torí wọ́n ní bí èèyàn bá ṣe èèyàn ṣe ọ̀yẹ́ kọ́mọ yẹn dúdú gbangba bẹ́ẹ̀ni níjú ọkọ ọmọ yín ṣẹlẹ̀ bí ṣe fẹ́ fẹ́ ọdún sí lọ́jà fọ́ àwọn àbúrò rẹ tó wà ní Èkó ó ní kú náà ìyẹjú sí bí ọ̀rọ̀ ilé dákun mọ̀ ń bọ̀ bá a kéjì tó wà bí ni o. Gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe ìyàwó mi ti ṣe ìjà explanation for me. And the conversation ewé ní àpè bá. No visa. One man no die is unconscious. Bí èèyàn bá ń bẹ tó bá wà fún òde èèyàn ṣe kó mọ̀ fún èèyàn ṣe èèyàn ṣe. Ọmọ bẹ́ẹ̀ ni sábó. Ní kíni? Wọ́n fẹ́ lọ́ra mọ̀lú wa ni. Àjọ ni wọ́n fa. Wọ́n ní ọmọdé yìí. Wọ́n ní sùúrù. Àwọn gbogbo ẹjọ́ jẹ́rìí ṣe òkú gbogbo mi tí ọ̀dà tájú táwọn tó wà tí wọ́n sọ. Ẹ wo lọ́jà mi ẹ sọ fọ́mọ yìí o. Gbogbo ibi tí mo ti ní mo fẹ́ dáná níbẹ̀ ló ti lọ gbà o. N ò ní gbà o. Torí kì í ṣe ẹ̀rọ bàbá àti èmi gbà o. Fẹ́yí pẹ́ mi ó lò. N ò ní gbà o. Ọkọ ọmọ mi náà wọ́n ní bẹ́ẹ̀ ni bá kú ẹni ní kù bẹ́ẹ̀ ni sọ ma pé èmi ni mo kù ní bàbá àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ni sọ wá rí ọ̀rọ̀ kan ní ma fẹ́ sọ fún ọ gbogbo ẹ̀ wá fi ara rẹ balẹ̀ gbogbo owó tó fẹ́ náà bá tá mo gbẹ mojú mọ̀ kó sápò nù ẹ̀yin ọmọdé ẹ̀dàlẹ̀ nóò dáàbẹ́ kí nǹkan wọ́n sápò láàbí kú olè gbà àlàyé kan lọ́wọ́ kọ́ gbọ́ nóò má sòkú bí máa gbọ́ bí ikú dáàbì mi dàgẹ̀ kí má lọ́wọ́ bẹ̀ àlàyé ẹnu ní bá mi gbogbo tí ó bá gbé wọ́n ní kí má ń bẹ̀ lóko kò sí náà gbà kò sí nǹkan náà torí náà ẹjẹ́ mi náà wẹ̀ ìyàwó mi mọ́tà mọ́mọ́ náà ìdàlú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ̀gbọ́n ọ̀kadì bó ti jẹ́ ìlú àwárí ọlẹ́ ń kóni kọ́ àwárí ọkùn màálù lẹ́rìí kọ̀bùrú máa lọ problem no problem máa lọ ẹ má ṣe tó lè káyé ó fẹ́ bẹ̀rẹ̀ jà wúrà fún ọ náà wúrà mo pàkọ́ yín tí jẹ́ ìdíyà. ẹjọ́ bá wá fẹ́ gbọ́rọ̀ bàbá yín. àjẹpẹ́ ẹ̀yọ́ máa lò. bàbá yín ní ẹ̀ gbọ́dọ̀. bàbá yín ní sọ báwọn. ṣé ẹgbẹ́ ó ní orí òkú wọn pariwo. orí òkú ọ̀. bọ́bá ti wá jẹ́ pẹ́ fẹ́ gbà bèbí. olùtúmọ̀ tẹ́ ẹ sọ yẹn bí ìtumọ̀ wà tẹ́ ẹ sọ ọ̀gbẹ́dẹ́ ayé bẹ́ẹ̀. because ọ̀rọ̀ òjìkọ́sí ọ̀sẹ̀lẹ̀ wá ẹ̀dẹ́lẹ̀ gbogbo olùkọ́sí tó bá fẹ́ sọ bàbá rẹ̀ lọ́tọ́ sí torí bàbá rẹ̀ lọ́ra wá ń sẹ́ sọ́mọ̀ keje ló ti wá pè mí sọ́mọ̀ kẹta lè fi gbé ló ṣe gbédè ayé òun ò gbọ́ èdè ayé sọ́mọ̀ keje lọ́wọ́ ntí ó sọnù bàbá yín lọ́rọ̀ sí yí pé ẹ gbọ́dọ̀ dáná ẹ gbọ́dọ̀ pa màlúù pé gbogbo màlúù tẹ́ ẹ ti pa ẹ lọ gbé dànù gbogbo àgbẹ̀ èmi ó sòkú bàbá tèmi o èmi ó sòkú bàbá tèmi o èmi ó sòkú bàbá tèmi o ọlọ́mọ̀wé bó bá wù ọ́ sọ́mà kẹta bá ń sọ fún sọ́mà keje pé
gbogbo tó wí pátá ni mo ti gbọ́ o. ẹ bá ti fẹ́ kọ́rọ̀ sí bàbá yín lẹ́nu ẹ̀yin nu bàbá yín nu. mo dúpẹ́ o ẹ ṣe ń wo ẹ ṣe o ẹ rárá o àmì ọlọ́run bá yóò jẹ́ kí ẹ pẹ́ fún wárí ọmọdé yìí. kò sí alára ṣe tiẹ̀ owó ṣe láṣeyè kí ni ká wá sọ pé adúrú wa wípé bàbá wa kú ayé ọgbọ́n òun mi ò lè bá aṣọ ti yẹ mi tó o tí ra mọ́lú bá ti lẹ́bi etí sọ. ìfẹ́ mọ̀ ọgbọ́n mi tèmi. kò ṣe mo dúpẹ́ tó tọ́ di alẹ́ ọ̀la. àjọṣe wo ò ní bàjẹ́ kò ṣe mo dúpẹ́ ẹ̀yin mọ̀ wọ́n ẹ̀ ṣe mo dúpẹ́ ẹ ṣe ọ̀dọ̀dọ̀ ẹ ṣe. Safa lóko wọ́n ní bẹ́ẹ̀ ni bá pẹ́ ní lẹ́kù. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ mi kú wọ́n pè mí. bẹ́ẹ̀ ni ọmọ tiẹ̀ ti gbà wípé bàbá wa kú kò sì tó kú nígbà tí irú yìí ti wà. ìwọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan wọ́n tọ́jú ẹ̀. ìwọ lẹ́gbẹ́ wọn. ìwọ lọ tẹ̀lé. bẹ́ẹ̀ni lóòótọ́ ni bẹ́ẹ̀ni wọ́n tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ni. ṣé rí ìjẹ́wọ́ aṣọ èmi gan ti lálàrí ìjẹta. pẹ̀lú lálàrí. tí mo rí ẹ̀gbọ́n mi tí í ṣe ìkìlọ̀ tó ti lọ báyìí lọ báyìí pẹ̀lú ẹ̀gbọ́n mi rí. Àtọ̀ ọ̀nà tí wọ́n wọ̀ olówó ẹ̀yọ́ mẹ́ gbogbo ní jẹ́ náà ẹ̀fẹ̀ lọ́gbọ̀n mi pa. kámọ́dà náà wọ́n mú wọn ní sábà dáná wọn ẹ máa lọ dáná wọn wá àgbo bá kú fi ẹ máa lọ bá ká mọ́ kú àkú ọlọ́run ní ó bó ṣe jẹ́ nìyẹn ẹ̀kárí ẹ̀rọ ọdún ọmọdé ká rí ikú gbóná. àbí wọn náà wọlé lọ kò burú wọlé lọ. wọ́n tún lọ kó àwọn ẹrù mi mò ń padà lọ lọ́la. èmi náà ní pẹ́ dìde. àwọn ọmọdé ń ṣe àwọn ọmọdé nígbà tá a wí wọn á ń tẹnu fìlìfìlì. òjì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n mọ̀ bá a da. àmọ́ pé bí èyí bá lẹ́sẹ̀ náà ó bá yọ ẹ máa ń gbà kan ni. kankan là á sí. àkúrẹ́ nínú ẹsẹ̀ méjì táyé mi dúró ayé ti ká sọ̀rọ̀ nìkan ló fi dúró ètò kùtè dúró àwa lásàlẹ̀. báyé ò ní wọ́n lulẹ̀. owó náà ni báyé bá fẹ́ dójú tì yẹn kó wó ni. ọ̀rẹ́ mi yóò mọ̀ mú yàmù bẹ̀lẹ̀ kan. ayọ̀ wá ní ní mo dé tó mú yàmù. ayé ń bẹ̀. èmi là yẹ. èmi ẹ̀gbọ́n rẹ̀ ní ọjọ́ jìbìtì níbẹ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ rẹ̀. n ò lè dáná kankan mọ́. wọ́n gbà wá kọ́ ọgbọ́n ayé ń dáadáa yé. wọ́n náà ti wà kọ́kùn màlúù kọ́. ẹ ti fojú náà wọn bọ̀. bí ẹ bá ti halẹ̀. ẹ̀rù bá mi o. èèyàn kọ́kùn màlúù kọ́ ló wà ní àná. kí wọ́n lè mọ̀ pé áká lóòótọ́ ni bàbá yìí sọ mo ní mọ́ dáná màálù mẹ́wàá ni wọ́n rà. ìbí abájá ayédè. ayédè ayé àwọn bàjẹ́ òun. ayé ẹlẹ́gbàájì ayé àmọ́ bàjẹ́ òun. torí gbogbo bàbá ṣe pété mi lẹ̀ mú wí. àrímọ̀jú rẹ̀ kìlọ̀ fún. ẹ kìlọ̀ fún. ẹlẹ́nu bí ọgbọ́n máa sàn wọ́n lóko. ẹ má wá kù sàrí. àjẹ ló wá bàdé ò wálẹ̀. ẹ má wá kù sàrí o lóye. àti kékeré o ẹyẹ ẹ̀ga ìrò rẹ̀ ọba ẹyẹ. àti kékeré o ẹyẹ ẹ̀ga ìrò rẹ̀ ọba ẹyẹ. àwọn tí ń gòkú lọ ní ìyàwó ọmọ kí a máa fowó ara mi ra mọ̀lú òkú. àríyá ti bẹ̀rẹ̀ lọ́nà yànnà ni. yóò dà fún ọ ara ẹ̀ náà lọ báyìí lẹ̀. ó tiẹ̀ lé lówó ẹsẹ̀ mọ́. mo ní kọ́ ọba wíwọ́ orí òkú ọ̀fáriwo. n ò rọ̀ bẹ́ẹ̀ ní sí lọ́nu o. orí òkú ọ̀fáriwo. orí òkú wọn ò lè bá ní wọ́n wà tí ò sówó lọ́wọ́ ọ̀dà wa. èyí wá orí òkú ò lọ ariwo ẹ pápá ló lò. ọ̀rẹ́ mi ló lọ ayé kékeré rèé. ó ní ayé àgbà rèé. ayé àgbà ayé àgbà. pápá ló lò. ìwà ẹ̀mí ṣé wọ́n ló rán wá. kí ló pọ̀ lẹ́yìn. wọ́n wá rí nàrí ayé kékeré. wọ́n wá rí nàrí ayé kékeré.
ó wá rí nàìjíríà ní ìlú kọjú síbí yìí kọjú síbí yìí kùrùwárà wo ló ṣe sọmọ keje o sọmọ keje sọmọ keje ìgbà tí wọ́n mọ̀ pé wọn ò tó yàwó fẹ́ àti wọn ló tiẹ̀ wá lọ́ba kí wọ́n tọ́ ojú ẹ̀ lọ́ba pa àwọn ẹ̀gbọ́n mi wá yóò pè lọ́ba pa àwọn ẹ̀gbọ́n mi wá ta lọ́ba ní o. wọ́n rí iná fún mi ní o. mo rí iná fún ẹni kíni ó jẹ́ kí sọ wọ́n rí òkú òfariwo wọ́n tiẹ̀ ní kí sẹ́ni máa ń fún ni wọ́n ní ká má dáná o. jágójà ayé kékeré rẹ̀ wá ayé kékeré ayé àgbà ni ilé wọn wá. ayé àgbà ni ìwọ bàbá àgbà yẹn yọ kí ni ojú ẹ̀ dànù kí ni òṣìwọ́ ní gbẹ́sọ́jú. pápá ló lò ọ̀rọ̀ pé òsì ni rántí wa ní ẹni pé òótọ́ àná dá tó fi sọ pé ó máa fẹ́ bẹ̀rẹ̀. eléyìí ayé kékeré ayé kékeré ṣé ẹ tẹ fọkù kìíní yìí mú. èmi ò sí mẹ́rin. ayé ìwọ ló ti jẹ́ kákan kára mọ́lẹ́ kalẹ̀. tẹ bá sọ̀rọ̀ kí ló wá ṣe tí ṣe bí olótùtú bá wà. ẹni pé òsì àná ni wọ́n wo o tí mọ́kọ tó dá o tí lọ́kọ o tó yẹ o tí lọ́kọ àwọn òkè iṣẹ́ náà òsì. ìwọ pé ayé kékeré. ayé òsì. ìwọ ayé àgbà. ayé àgbà ní mo lè lè wá ọmọ mi lọ́mọ kẹta. ìyẹn fámìlì ti wà náà. ìgbà tí wọ́n tiẹ̀ mọ̀ pé wọ́n kò yàwó fẹ́ tí lọ́dọ̀ fẹ́ fẹ́ yàwó fẹ́. èmi ni wọ́n àdìbáṣì mi. wọ́n máa ń tọ̀ sí ọ̀rọ̀. ọ̀rọ̀ tiẹ̀ sẹ́ńkù. wà á wá lọ́wọ́ máa fẹ́ láya kì í ṣe fámìlì ti ya. ẹ̀yin kóra yín kiri sọ́mọ kéje òsì ayé kékeré rà nù. ẹgbẹ́ òkú bàbá mi jẹ́ ẹ̀yin àgbà ìwọ lórí òkú ariwo orí òkú yìí wọlé olókùn tí yàn nígbà ariwo láyé ẹ̀yin orí òkú yìí nígbà ariwo yìí láyé gbọ́dọ̀ yìí máa kú. àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lórí òkú. wọ́n lọ wọ́n ìyá o tó ti yọ ní ìṣe wọ́n lọ́kọ́ yìí kọ́ iṣẹ́ tí a ti ẹ̀gbọ́n orí ọ̀dà. ìwọ àgbà àyà yìí wọ́n fẹ́ èmi kọ́ lẹ́tà ó tún débìlà lójú àná ó tún débìlà. Níbo jẹ́ pé ó rànù lẹ́yìn gan. Ó rànù níbi àdéhùn àwọn tó fi ti fámìlì tiwa láti àgbà ìwọ oníranù yìí ò sí. olówó àgbà bàbá mi jẹ́. Kò ṣe ní ìbàjẹ́. ìwọ bàbá àgbà yẹ Yàrá wọlé di fẹ́ẹ̀sì eléyìí. ẹ̀rí kan tó ṣe kí ló wá. àwọn náà wọ́n àdìbáṣì mi. lọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ò bá pọ̀ sí ẹ. olùkọ́ bá yìí ló ní gbariwo. ìwọ náà ló ń lójú rẹ̀. Ìwọ ló láyìn lọ. ọmọdé gọ́bù kẹ̀kẹ́ lùkẹ́.